Èèyàn ara olólùfẹ́ mi hàn, èèyàn ara afẹ́fẹ́fẹ́rẹ́ mi hàn, ikú ọjọ́ mẹ́ta, ikú àtijọ́, ikú àìrí ni àìbèrè ọ̀ni. Ṣé ẹ̀ṣẹ̀ mi tó bẹ́ẹ̀ ni kí n kàn ìbéèrè mi? Ẹ yẹ kí n rí bẹ́ẹ̀ o, kété ẹ̀rá kẹ́ fọ́lò mi. Ń ṣeré gan, mo dúpẹ́ lọ́rin, mo gbóríyìn fún yín, mo lù yín lọ́gọ ẹnu o. Adẹ̀kú weekend, a kú environmental, so ìkàrí mi bẹ́ẹ̀, environmental náà mi ṣe náà níbi mẹ́à. Orin ní mú kó yé mi lu àtẹ. Mo dẹ̀ rántí ìgbà ká tẹ̀lé primary school, kàn ra àtẹ kà bá mi, ọ̀rá kẹ̀gbọ́n mi, ọ̀rá kò mí náà. Òlà mi lọ sí ṣùkúrù, mo kẹ̀dẹ̀ rántí mo kò gbé líbi kẹ́yà. Mi rí bẹ́ẹ̀ ṣe, ó ti ṣe déédéé orí mi, tàbí ọmọ dàgbà náà kò mí ní jẹ́ ẹni. Àyà kò bá mú kíní sí, wọ́n bá mi lùbé, àyà kò bá mú rọ́bà sí. Sódà kẹ́kẹ́ kò yí àtẹ́gùn mo gbé dànù lórí mi. So, olùjẹ́ ń ba lúlélúgbà níbẹ̀, àbọ̀mọ̀ dàgbà ni. Ìmì ìbẹ̀ pọ́ọ̀tù sáìsì mi, orí tóbi náà bí yìí náà. Ìgbà kan kúkú mo rí láì jẹ́ headmaster. Anyway, kí mo fẹ́ sọ lónìí, mo fẹ́ sọ ni wípé ìyàrá kan common sí wọn, especially lórí Facebook. Àyà kan lo anonymous kìnnìún ká ti lo bẹ́ẹ̀ ni. Àyà kan àtọ̀rọ̀ ìwúlà ẹ̀ṣẹ̀ beggar, àìsàn àndẹ corporate beggar. Ó le. Bọ́ọ̀lù kan ṣe ọ̀nù kan, lọ́lọ́run rọ̀gbì ìbànújẹ́ sínú ilé ìrànù kan, bíi pé ilé ìrànù kan lọ́lọ́run rọ́ sí. Màá kan ó ní múrin ìrìn àpá mi. Bẹ́ẹ̀ lè kẹ̀yẹ́ pé the undisputed fact is that tó bá ti jẹ́ pé every touch story táwa ti ń kà là ń transfer owó sí. Tó bá yá náà, àwa náà, story wa náà, àwa máa wà touches. You don't get me? O get it? Tó bá yẹ pé gbogbo àwọn èèyàn táwa ti ń ka story wọn tó touch wa là ń sọ pé a fẹ́ transfer owó sí. Owó wọn á tán. I'm telling you the fact. Bẹ́ẹ̀ ni, táwa ti wá ń padà sọ ìtàn tiwa náà, story wa náà á tún máa touch. Ṣé nǹkan tó fẹ́ tẹ́ni kí ìgbèyàn ayé tirẹ̀ rí nìyẹn? So ìdí eléyìí, ẹ yẹ káwa náà ká learn láti ká máa ṣiṣẹ́ bí àwọn yẹn náà ṣe ń ṣe. Though, ẹ má jẹ́ ká tan ara wa jẹ o. Gbogbo wa lè rí bákan nípa tòwó níní. Àbátẹ̀ máa ṣiṣẹ́ kan náà. Ó ti wà according to the Bible. Ẹ yẹ ká fi òye Bíbélì gbé. Wọ́n fún èèyàn kan ní talent 5, ẹni kan ní talent 2, 3, ẹyọ kan. Ẹni tán fún ní talent ẹyọ kan yẹn kò sí bó lè ṣiṣẹ́ tó. Kò lè ever dàbí ẹni tán fún ní talent 5. Ní àpẹẹrẹ, ẹlòmíì báyìí, ó lè jẹ́ pé òkìrì kàbẹ́ dán select ló ń tà. Aṣọ wọ̀wọ̀ ni ìdí mọ́. Ó yòó lè tà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Adọ́n kẹta red made kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Adọ́n kẹ̀ ní factory kẹ̀ ṣe aṣọ fúnra rẹ̀. À ń ṣe wẹ́ mọ Ìbò ni, à ń bí kékeré létí bẹ̀rẹ̀, ibi kíní kan létí bẹ̀rẹ̀. Ṣé hàn rí Ìbò kẹ̀ tọrọ jẹ ni? Hàn rí Ìbò kẹ̀ yà jẹ ni? Bẹ́ẹ̀ náà ni ti rí Ìbò kì í ṣe business. Torí wípé talent 5 lọ́lọ́run fún. Ṣùgbọ́n ìgbà kan ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó pé èrè ó títí ọ̀dọ̀lọ́lá. Bó ṣe yìí, mọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan, ọ̀tẹ̀ láyé bẹ́ẹ̀ ti kú. Ìkẹrẹ náà ń dẹ̀ ya. Fóònù 15 ni mo bẹ̀rẹ̀ sí ta fóònù. Fóònù àlòkù ni o, 15 lẹ́ra. Títí bẹ́ẹ̀. O fídíò mi bẹ́ẹ̀, o fọ́nrán mi bẹ́ẹ̀. Títí bẹ́ẹ̀, ọ̀rẹ́ tẹ̀ ta fóònù bẹ́ẹ̀ ní Fáwọ̀ṣe market. Even though kò fẹ́ ra fóònù, mọ́ọ̀mù náà bàrẹ̀ gan sórí kíní kó pé a ta fóònù kọ́. Náà ó ti délé, ó ti dọ̀lọ́rọ̀. Ibi kékeré létí bẹ̀rẹ̀ o. Ibi pẹlẹbẹ. Torí pé Ọlọ́run fún ní talent 5 ni. You don't get me? So bó ṣe rí nìyẹn. Bọ̀ ní múrin. Ògìrì gàlẹ́tà agídí límúrẹ́ òjíjẹ ọ̀rọ̀ kùtù ajé. Ṣùgbọ́n, but no matter how the talent that God give you, if you are doing it, o ní máa tọrọ. Though, ààrẹ èèyàn kan tó yẹ pé èpè ayé ó wúwo lára wọn. Bẹ́ẹ̀ ni, ìwọ kì èpè ayé bá ti wúwo lára rẹ, kì èpè ayé bá ti nípọn lára rẹ, èsì bó ṣe ó ṣe, kò kàkùlà náà ni. Ṣùgbọ́n, try, máa gbìyànjú. Mọ̀ mú kété ògbà àtọrọ. Wẹ́ tọrọ ń yé, ọdún múrin kwa, a rí mú ọ lódì tó yẹ pé wé fún ní èó, kọ̀ ṣiṣẹ́ fún èó ọ̀rà rẹ. Ọgbà kọ̀ ṣiṣẹ́ ìwọ́ yẹ ṣe lísùn kẹ̀. Ọdún múrin. Kí mọ̀ ọ sọ?
kọ́ bá ṣe pé bó ṣe bínú sí náà lọ́lọ́run ṣe bínú sí kété ọ̀nìyàn kí láyé ìbá kù torí owó ọ̀rà mi wà á dẹ̀ abínú á sí mi anyway ìmọ̀já mi kété ògbà àtọ̀rọ̀ kálẹ̀ bá ṣe lè wà innovative kí la tún máa ṣe kí la máa sọdowó èèkan èèjì àsọdowó ẹ̀ẹ́ta. I will tell you the fact ní Garden of Eden kì í ṣọ̀nà kan lomi fi wọlé o ọ̀nà mẹ́rin ni tọ́lọ́run bá lè ṣe kí omi wọlé lọ́nà mẹ́rin síbẹ̀ yẹn láti lè máa rí omi mu ìwọ náà lè ṣe gbìyànjú kó wáṣẹ́ mẹ́rin ṣe kọ́ṣọ̀kadà lọ́wọ́ wàá ṣe kó a ṣiṣẹ́ plumber mọ́ kọ́ dẹ̀ múṣẹ́ plumber kọ́ dẹ̀ ṣe online business mọ́ títí náà wàá lé ó kó ọ̀kan lé ó lọ títí tí wàá ṣàrùn jẹ́wé àtọrọ mọ̀ kí mi wúyàn ọ́ o ẹ jẹ́ kó rí wa pé this 21st century 2025 ẹ jẹ́ kó rí wa pé kí làákàyè wa náà ń lé kì í ṣe gbogbo ìgbà là á máa wo sinimá táàkà máa pa wá lẹ́rìn tọpọlọ wa ò kàn ní sílẹ̀ mọ̀ kí mi wúyàn yín ni ò mọ̀ rẹ̀ ti já yẹn tán kó rí wùyín kí n já arin ọ̀dẹ̀jọ́ ní.